Òwe Yorùbá kan sọ pé ojú mi ó tó ìyàwó tó bọ́kọ rẹ̀ lọ sógun. Ojú mi ó tó ìyàwó tó bọ́kọ rẹ̀ lọ sógun. Ọkọ kú sógun, wọ́n ní kó rùkú ẹ̀ ńsó ńlé. Ojú mi ó tó ìyàwó tó bọ́kọ rẹ̀ lọ sógun. Ọkọ kú sóko, wọ́n ní kó rùkú rẹ̀ ńsó ńlé. Nígbà tí èèyàn bá ń ṣe àtojúbọ̀ púpọ̀ jù tí àtúbọ̀tán rẹ̀ wá dé tàbí tó dàbí ìgbà pé ó jájú irú ẹni bẹ́ẹ̀ lójú ni a máa parú òwe bẹ́ẹ̀. Nígbà míì a lè lò ó gẹ́gẹ́ bí ìkìlọ̀. Bóyá tí a bá rí i pé gìràgìrà ènìyàn ti ń pọ̀jù tó ń ṣe àtojúbọ̀, wọ́n á sọ pé ojú mi ó tó ìyàwó tó bọ́kọ rẹ̀ lọ sógun. Ọkọ kú sógun, wọ́n ní kó rùkú rẹ̀ ńsó ńlé. Bóyá a ti mọ̀ wípé ogun jíjà nílẹ̀ Yorùbá iṣẹ́ ọkùnrin ni. Bó tilẹ̀ jẹ́ pé a ní àwọn akíkanjú kọ̀ọ̀kan tí wọ́n jẹ́ jagunjagun, tí àwọn náà jà fún ìlú wọn nígbà tí wọ́n wà ní ayé. Ṣùgbọ́n síbẹ̀, kò wọ́pọ̀ nínú àwọn obìnrin tó jẹ́ jagunjagun. Péréte ni a lè tọ́ka sí ní ilẹ̀ Yorùbá. Iṣẹ́ ọkùnrin ni. Nígbà tí ọkọ bá sì ń lọ sí ogun, àtìyàwó àtọmọ rẹ̀ ni yóò fi kalẹ̀ sílé. Ṣùgbọ́n nígbà tí ìyàwó bá wá sọ pé òun fẹ́ mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, tó tẹ̀lé ọkọ rẹ̀ lọ sógun, kí ló fẹ́ lọ ṣe? Kò lóògùn, kò lágbára, kò láyà, kí ló fẹ́ lọ ṣe? Àwọn máa lò láti kìlọ̀ fún ènìyàn nígbà míì gẹ́gẹ́ bí mo ti sọ. Ojú mi ó tó ìyàwó tó bọ́kọ rẹ̀ lọ sógun. Ọkọ kú sógun, wọ́n ní kó rùkú rẹ̀ ńsó ńlé. Wọ́n á máa lo òwe nígbà tójú èèyàn bá já, tó jẹ́ pé ohun tí ò yẹ kó ṣẹlẹ̀ tàbí téèyàn ṣe àtojúbọ̀, wọ́n á ní ojú mi ó tó ìyàwó tí bọ́kọ rẹ̀ lọ sógun. Ọkọ kú ogun, wọ́n á ní kó gbé òkú rẹ̀ kó rù ńsó ńlé. Ẹ ṣé mo dúpẹ́. Akínọlá Ọlámídé lèmi ń jẹ́, bàbá mi ní ń jẹ́ Abíóyè. Ẹ subscribe sí YouTube channel mi Ọlámídé Ọlábàtà. A ó gbádùn ara wa dáadáa. Tí ìgbà míì tá ó tún fi pàdé, Èdùmàrè kò ní fi yín sílẹ̀. Èdùmàrè kò ní fi èmi náà sílẹ̀. Rí i dájú wípé ò ń gbégbé ayé àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo tí ó wà ní àyíká àti agbègbè rẹ. Ire o.